Gani turned the OPC to private security to fi one power. That is not the purpose that they create OPC. They create OPC to defend the Yoruba land. Te bale Gani so dodo ọ̀rọ̀. Tí Gani bá dàgbà tó bá lọ, ẹni tó máa tún dìde lẹ́yìn àwọ̀ sí ju Gani lọ. Sunday Igboho bá lè sọ wípé lọ́rọ̀ Yorùbá mo yọwọ́ mo yọ ẹsẹ̀. Wọ́n pa bẹ́tẹ̀ sí ìran Yorùbá lára. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa. Ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa. Tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n, àwa náà á wò a ó fi kọ́gbọ́n. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV. Pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV. Ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí ara ọ̀tọ̀ ni ó lágbára. Mo fẹ́ kẹ́yin náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí. Ó yá ẹ wá lọ wò. Ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá. Mo kọ́ba, mo kí joyè, mo kí gbogbo orí adé, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi. Mo kí gbogbo àwa ọlọ́dún èní. Ìgbà kan la bẹ̀rẹ̀ pé àwẹ̀ bẹ̀rẹ̀ lénìí. Ìgbà kan la ń sọ wípé àwẹ̀ ti dé ìdajì. Ìgbà kan náà la ti sọ pé àwẹ̀ ti parí. Tá a celebrate ẹ̀ lónìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ló parí ẹ̀. Àfẹ́nikẹ́ni ṣàwátì. Ìyẹn nípa Ọlọ́run ń bẹ lẹ́yìn wa. Mo kí gbogbo ẹ̀yin mùmínì òdodo. Mo kí gbogbo ọmọ Yorùbá. Mo kí yín lórúkọ bàbá wa Professor Banji Akíntóyè. Mo kí yín lórúkọ Májàsọ́lá Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Mo kí ẹ̀yin tí kíkì mi bá yẹ fún. Àtẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú tá à ń pè ní ìtura fún ilẹ̀ Yorùbá. Gbogbo yín pápátá ni mo kí. Ẹ kú déédéé wò yìí. Olórin kan kan jọ àná. Ó ní àròjinlẹ̀ ló lè mú ká kíyèsára. Àròjinlẹ̀. Ó ní pásá òfúnra ni pásá fi já síná. Àjà òfúnra làjà fi jìn. Ó ní tó nílé ò bá fúnra olè ló máa kó. Ṣé ìran Yorùbá fúnra bí? Ṣé àfúnra? Ni mo fi sọ wípé ìkíyèsára fún ọmọ Yorùbá tó bá gbọ́n, fún ọmọ Yorùbá tó bá ní òye. Wọ́n ní nẹ́ẹ̀sì ìjóyàn lẹ́ẹ̀mejì ṣé kò tí jó wa lẹ́ẹ̀mẹ́ta lọ. I want you to remember something tonight. Mo mọ̀ pé ó yé ẹ̀yin àgbààgbà. Mo mọ̀ pé ó yé ọ̀pọ̀lọpọ̀ nínú yín. Ṣùgbọ́n ìkàlẹ̀ fi ń ṣe. Mo mọ̀ wípé ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá máa jẹ kò já gbọ́n. Àtàwọn tá a rí jẹ ní mọ̀dàrú. Mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí lára àwọn ọ̀jọ̀gbọ́n tó láàmìlaka káàkiri gbogbo àgbáyé. Gbogbo yín lẹ mọ̀ bàbá yìí. Professor Wọlé Ṣóyínká. Ó ní it is a madness to think Nigeria will work. Ó lẹ́ni tó bá ń rò pé Nàìjíríà sì máa ṣiṣẹ́. Ṣé ló dàbí pé onítọ̀hún ó ti ní àrùn skọ́skọ́ lórí. Òun lẹ́wọ̀ yìí. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Lẹ́nu èní sí àná. You're welcome. Akọgun Ìgbòho Òòṣà. Làwọn Fúlàní jáde síta pé it is a great mistake to vote for Tinubu. It is a great mistake to put Tinubu there as a president. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó ń bọ̀ nìyẹn. If we the Yorùbás tá bá fail láti gbára wálẹ̀
tí ọmọ Fúlàní bá tún débẹ̀ wọ́n á pa pàṣàpàṣà sí wa lára. Kékeré la rí nígbà tí Buhari. Let me give you an example tó yẹ kí àwọn àgbààgbà àtàwọn ọlọ́gbọ́n àtàwọn olóye ilẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ fi mọ̀ pé Nàìjíríà yìí ṣe lé wa. That is why we go against people tó bá sọ wípé ntí Sunday Igboho ń ṣe kò dára. Tí gbogbo ènìyàn bá padà lẹ́yìn Gani ní padà. Ọ̀ǹtí tí Gani bá realize wípé ó ń forí ọkà ọmú torí pé ó kó ìran Yorùbá ó fẹ́ kó wa sínú ìgbèkùn. Nígbà tán máa dì pẹ̀lú bàbá wa Adékúnlé Ajáṣin l'Ondo State, Old Ondo State, wọ́n gbé ọmọ Yorùbá dìde akẹ́ ọmọ borí owó. That is Nigeria for you. Ìgbà tán máa dì pẹ̀lú bàbá Awólọ́wọ̀, ọmọ Yorùbá náà gbé dìde. Wọ́n kọ́kọ́ gbé bàbá wa Akíntọ́lá dìde, àbí bẹ́ẹ̀ kọ́. Ìgbà tán máa ju bàbá Awólọ́wọ̀ sẹ́wọ̀n, Yorùbá ló dájọ́ ẹ̀, Yorùbá ló ju bàbá Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Àbẹ́ ti gbàgbé, mo mọ̀ pé ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá ẹ̀ gbàgbé. Wọn ẹ̀yin ọmọ ìsìn náà tí ò bá ṣojú yín ẹ̀ kà nínú ìwé ìtàn. Ìgbà tán máa dojú a good mission tí bàbá Awólọ́wọ̀ ní sí ìran Yorùbá, tán máa dojú ẹ̀ bolẹ̀, wọ́n gbé Abíọ́lá dìde láti tako bàbá Awólọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀nà tẹ́gbà tẹ́ fi pa iná free education, free health, scholarship, ohun gbogbo mèremère gbogbo company tó dára tí bàbá Awólọ́wọ̀ tó ṣe ń gbẹ̀yẹ lọ́hùn tí wọ́n fẹ́ kí iṣẹ́ yẹn máa tẹ̀síwájú, wọ́n gbé Abíọ́lá dìde. Ìgbà tá máa gbé Abíọ́lá gan ṣubú, ọmọ Yorùbá náà tún gbé dìde. Ẹ ti gbàgbé ohun tó ṣe, ó wà lára wọn ló ṣe kú láìpẹ́ yìí, Abímbọ́lá David. Team join hand together with Atroy Seribe. Anoint the June 12. Yorùbá ò dẹ̀ fúnra. Àtúwárí ọmọ kan tó sọ wípé gbogbo bí àwọn Fúlàní ṣe ń lo Yorùbá tako ara wọn. Tẹ́ ẹ bá gbàgbé ohun tó fa wàhálà láàrin Síjúadé, Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ tàná àti Aláàfin Ọ̀yọ́ tàná, ọwọ́ Fúlàní ló wà ń bẹ̀. Because torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó settle. They don't want Yorùbá to be settled. Torí wọ́n mọ̀ pé tí bí àwọn ṣe ní olórí kan, gbogbo ọba tó wà ní Ilé-Ifẹ̀ nílẹ̀ Fúlàní, tí Sókótó lọ ọ̀gá ní nọ́mbà wà láàrin wọn. Bí Kánò ṣe gbajúgbajà tó, tí Kánò ń lu ìran Yorùbá ní jìbìtì, ohun tí Sultan Sókótó bá sọ òun ni abẹ́gẹ́. Wọ́n wá wọnú Yorùbá lọ wípé Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni of Ifẹ̀ kankẹ́yìn wọn síra wọn. Tí èdè wọn ò bá ti yéra wọn, ìmọ̀ Yorùbá ò ní ṣọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ìpè àwólẹ̀ kọ́. Táláàfin Ọ̀yọ́ bá lọ báyìí, Ọ̀ọ̀ni of Ifẹ̀ á lọ báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tí ọmọ tọ́lọ́run wá fún wa ní ọmọ kan tó dìde tó ní májẹ̀múyà gbẹ́dọ̀ parun ọ̀nà tí Fúlàní ń gbà láti máa ṣe wá ní sùtá, pé enough is enough. Kò sáyè mọ́. Tọ́mọ Yorùbá kan bá dìde tó bá ń lọ ìwé tí ò bá ti fún àwọn, tí ò bá fi tàwọn Fúlàní ṣe, á lọlẹ̀ bẹ́ẹ̀ ni èyí tí wọ́n bá pa. Á lọlẹ̀ bẹ́ẹ̀. Sunday Igboho dìde nìyẹn. Pé enough is enough. Ṣé ẹ rí àwọn ọmọ Yorùbá àmọ́ nǹkan kan? Ohun tá a bá ṣe lénìí yóò dìtẹ̀ bódọ̀la. Gbogbo wa ládẹ́mọ̀ ìkà tó ń bẹ nínú ọmọ Yorùbá ló fi ṣe bíi pé àmọ́ tó ń ṣẹlẹ̀. Àti gbàgbé pé àgbẹ̀ tó lọ sóko tó kọ igba ebè, ẹ máa gbọ́ mi, àgbẹ̀ tó lọ sóko tó kọ igba ebè, tó délé igba ebè ẹyọ kan ló kọ o, tó délé tó ní igba mẹ́ta ló ń kọ. Àwọn bàbá wa ìgbàanì wípé nígbà tó bá di ìgbà tá bá ń kó èrè iṣẹ́ tá a bá ṣe, nígbà tó bá jẹ èrè igba ẹyọ kan, igba òótọ́ ẹyọ kan tó kọ, á tún jẹ èrè igba méjì irọ́ tó kọ. Tí gbogbo ènìyàn tó gbà
àgbẹ̀yẹ igba mẹ́ta ló ní lóko ẹyọ kan ló ń dẹ̀ ní nígbà tó bá jẹ́ igba òótọ́ tán á jẹ igba méjì rọ̀yẹ̀ sí ṣe rí gbogbo ohun tá à ń ṣe lénìí tọ́pọ̀lọpọ̀ wa sọ ní pé I don't care kò kàn mí I don't care kò kàn mí à ń pa ìyà ẹkún ọjọ́ ọ̀la à ń pa ọmọdé ara wa ni àtàwọn ọmọ wa bí àwọn bàbá wa ṣe dákẹ́ lánàá ohun tó yẹ ká ti kọ̀ fáwọn Fúlàní tí wọ́n ò kọ̀ ìjà tó ti yẹ ká jà tí wọ́n ò jà lára ọmọ Yorùbá lára àwọn àgbààgbà Yorùbá tó mọ̀ wípé ó ń dàlúrú ó ń bayé Yorùbá jẹ́ tó yẹ ká ti attack èyí tó yẹ kó fi jófin tí wọn ò fi jófin ìwà ìbàjẹ́ wa bẹ̀rẹ̀ sí ń gògò láàrin ọmọ Yorùbá tẹ́lẹ̀ bá máa wí Yorùbá ò ṣe nẹnu fún títọ̀ bá máa wí Yorùbá ò ṣe jà fún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní Gani Adams tún gbé jáde lẹ́nìí tẹ̀ní ká dákẹ́ ká máa wòran impossible tí Gani Adams tí ò bá gbé what belong to Yorùbá dání ta ló mọ̀ Gani níbo ló ti jáde wá ẹyẹwò lóṣù tí ò bá gbé ohun tó belong sí Yorùbá dání tí Sunday Igboho bá lè sọ wípé lọ́rọ̀ Yorùbá mo yọwọ́ mo yọ ẹsẹ̀ wọ́n pa bẹ́tẹ̀ sí ìran Yorùbá lára either you believe it or not the only person tí Fúlàní bẹ̀rù nílẹ̀ Yorùbá lẹ́nìí tí àwọn Boko Haram tó ń bẹ̀rù nílẹ̀ Yorùbá lẹ́nìí Sunday Igboho ni orúkọ ẹ̀ lásán tó bá gbọ́ Sunday Igboho ni tó bá lè lọ òun yọwọ́ òun yọ ẹsẹ̀ a jẹ́ pé Yorùbá rúgé oyin ìyẹn làwọn fi fẹ́ gbaná lójú Gani tí wọn ò bá lè ṣe ẹni tó ń ṣe ẹ má dì lọ́wọ́ àwa ti mọ̀ pé ìwọ ti wọ aṣọ pé ọmọ tó ń bá arúgbó ń gbélé ni tí ò wúlò fárúgbó ẹni tó dẹ̀ ló ń fẹ́ wúlò fárúgbó ẹ filẹ̀ olódùn mi yóò Fúlàní pa yín o Fúlàní pa ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àní ìrọ́nà pa tó bá wá pa ẹbí wọn tán wọ́n wá kẹ́yìn sí tàbí ẹran ẹ̀sùn. Let us join together tẹ́ bá mọ iṣẹ́ aburú tí àwọn Fúlàní ti ṣe láàrin wa we supposed to join hands together and tell Gani to stay away from Yorubas. òun kọ́ ló ní OPC ẹ mọ̀ pé ìbànújẹ́ ńlá ni Miyetti Allah pírẹsidẹ̀ntì wọn ó ń kà nínú ibi tó fi sí lónìí pé gómìnà kan ló ní kó ń dálẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ Miyetti Allah tí ń pààyàn ó ní backup gómìnà wọn lẹ́yìn tó ń pààyàn the Fulani now say they regret it. 40 Bola Ahmed Tinubu support Bola Ahmed Tinubu as a president. Ìyẹn ni pé tẹ́ bá lórí ọ̀fẹ́ láti yọ Bola Ahmed kúrò ńbẹ̀ wọ́n á pa bẹ́tẹ̀ sí ìran Yorùbá lára. Èyí tó yẹ kí gbogbo wa ká pẹnu pọ̀ ká bá ọmọ àlè àárín wa wí ká bá èyí tí ń hùwà bí ọmọ àlè ọmọ ọkọ tí ń hùwà bí ọmọ àlè àtọmọ àlè tá a gbé wá nílẹ̀ tápà tó fẹ́ máa tẹ onílé mọ́lẹ̀. Ká má bàa sunkún ọjọ́ ọ̀la ẹ̀yin kan fẹ́ pé ẹja fi Gani lẹ̀ ẹja fi Gani lẹ̀ ẹja fi Gani lẹ̀ bí ẹ ṣe fi àwọn òṣìwájú lẹ̀ náà nìyẹn tí eku òkè bí eku nílẹ̀ Yorùbá bí ẹ ṣe fi àwọn tó ṣe lánàá lẹ̀ nìyẹn tí bàbá Awólọ́wọ̀ torí failure àpàpàǹdodo torí ikú òjijì torí pé wọ́n mọ̀ pé tí Yorùbá tí wọ́n bá ti lè dẹ́rùbà Yorùbá bọ́n máa ń pa ọmọ wọn lọ wọ́n á dákẹ́ ni bí àwọn Yorùbá ìgbàanì ṣe dákẹ́ nìyẹn the great lawyer that we did never produce in the history of Yorùbá land Gani fọwọ́ èmi ni ẹ̀ẹ̀mẹyẹ ẹ̀wọ̀n tí bàbá Gani lọ under the government of Fulani in Nigeria torí pé bàbá yẹn sọ òtítọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ la rí àwọn kírímínà tó jẹ́ ọmọ Fulani Abba Kyari ó rìn ó yan falala the great 419 yahoo policeman ó rìn ó yan falala Nigeria government did not have anything to say about it àbí bẹ́ẹ̀ kọ́ notorious kidnapper kan tó jẹ́ ọmọ Fúlàní lẹ́nu ọjọ́ mẹ́ta láàrin tó ń ya fọ́tò pẹ̀lú àwọn àgbààgbà Fúlàní ẹgbẹ́
ó rìn ó yan falala tó bá jọmọ Yorùbá ni wọ́n á ti waste ẹ̀ dànù. Àwárẹ̀ nìkan tó mú ìgboyà tó mú ìbẹ̀rù Yorùbá sí ọkàn àwọn Fúlàní pé ṣé Yorùbá àná tá a rò pé tá a bá kéka ìmọ̀ wọn á máa gbọ̀n ọmọ tó yẹ kí gbogbo wa sọwọ́pọ̀. Mo play kírísẹ̀tì yẹn lánàá mo play ẹ̀ màá tún play ẹ̀ lẹ́nìí kẹ́ ẹ gbọ́ ni mo fi sọ pé kí ni Gani fẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá tí ò sọ fún wa. Àpẹẹlẹ́wò ló tún fẹ́ kí Sunday Igboho fún òun tí Sunday Igboho fún tí Gani fi ń lé ọmọ Yorùbá sẹ́nu kú. Yóò wá kàn yín ń tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ nìyẹn. Ẹni kàn lé nílà mọ̀ àmẹ́ni tó máa kàn lọ́la ní Yorùbá fi sọ wípé tẹni tó dé la rí àmọ́ ti tẹni tó ń bọ̀. As I'm speaking to you, information tọwọ́ mi lónìí pé àwọn Fúlàní tó wọ ilẹ̀ Yorùbá lẹ́nìí tán mọ̀ pé Yorùbá ń ṣe ọdún lọ́wọ́ ni o tó wọ ilẹ̀ Yorùbá lẹ́nìí ẹjá bira wa léèrè iṣẹ́ wo ni federal government dá sí ilẹ̀ Yorùbá tó fi jẹ́ pé ojoojúmọ́ náà ń wọ ilẹ̀ Yorùbá. Iṣẹ́ wo ní allocation Nigeria to today the Fulani carry 80% of it tó jẹ́ pé wà lọ́wọ́ wọn. Gbogbo èrè tó yẹ kí Nàìjíríà máa jẹ lẹ́nìí Fulani ló kó ilé tó pọ̀ jù ńbẹ̀. Iṣẹ́ wo ló wà ní ilẹ̀ Yorùbá tí Fulani fi ń rọ́ sọ́dọ̀ wa lójoojúmọ́. Yorùbá ẹ̀ fúnra Yorùbá ẹ̀ ní àkíyèsára. Wọ́n ní ẹṣin wájú ni tẹ̀yìn ń wò sáré àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn bàbá wa ìgbàanì àwọn bàbá wa tó ṣáájú wa lánàá wọ́n já sí kòtò. Ṣé ó yẹ káwa tó ń bọ̀ náà ká tún já sí kòtò káwọn àrọ́mọdọ́mọ wa máa bá wa nínú kòtò. Ẹ mọ̀ pé ìpinnu Nàìjíríà láti gbé ilẹ̀ Yorùbá gbẹ́ni kí àwọn tó ń pè ní Yorùbá kó má sí mọ́. Torí pé they believe that Nigeria belong to them. Wọ́n lè ṣe ohun tó wù wọ́n. Tá bá rí ọmọ tó jẹ́ akíkanjú ọmọ tó yẹ kó dìde tó dẹ̀ dìde tó sọ wípé gbogbo ilé tó sọ lẹ́yìn tó sọ lánàá ó ti di àfihẹ́yìn tẹ́gùn fiṣọ́. Yorùbá ò ṣe é jà fún ó ti di àfisẹ́yìn tẹ́gùn fiṣọ́. Yorùbá ò ṣe é nu ẹnu fún ó ti di àfisẹ́yìn tẹ́gùn fiṣọ́. Ẹ jẹ́ ká jọ gba Yorùbá kúrò lọ́wọ́ àwọn ọ̀tá tí ń wọlé tí pa Yorùbá. Ṣó possible? Ṣó ṣeé ṣe? Ṣó lè rí bẹ́ẹ̀ kọ́mọ Yorùbá gba Kánò lọ kó lọ pa ọba Kánò? Kọ́mọ Yorùbá gba Sókótó lọ kó lọ pa ọba Sókótó? Kọ́mọ Yorùbá gba Adámáwá lọ kó lọ pa ọba Adámáwá? Ṣó possible bẹ́ẹ̀? It is possible. Ṣùgbọ́n ó rọrùn fún Fúlàní láti wá sí ilẹ̀ Yorùbá wá máa pa àwọn ọba wa bí ìgbà téèyàn bá pa ẹran. Ọmọ kan dẹ̀ wá dìde láàrin wa pé enough is enough. Ẹ̀yin kan dẹ̀ wá ń pera yín ní jagunjagun. Ẹ̀rọ̀gùn ẹ̀ wá ń tìdí. Ẹ̀rọ̀gùn ẹ̀ wá ń sáfógun. Ẹ wá ṣẹnu yánmọ̀yánmọ́ lórí social media. Ẹ wá ń pera yín ní OPC Gani. Kẹ́mẹ́ ìsọ̀pẹ́ náà ní lóògùn ọ̀fẹ́. Ẹ mọ̀ pé ẹ̀ ní tìjú. Wọ́n ní ikú tí pojú wà ẹni òwe ní pa fún ni. Ikú ń para alẹ́ yín. Ẹ wá gbé ọtí kẹ̀tẹ́ síwájú yẹn ẹ wá mọ ẹmu. Ẹ wá lẹ́yìn inú yín dùn. Bẹ́ẹ̀ bá ní tìjú ó yẹ ká sọ fún yín. What is the reason of OPC? Kí lẹ fi gbé OPC dání? Kí lẹ fi pera yín ní OPC? Ṣé OPC kẹ́ máa gbàyàwó ara yín kẹ́ máa gbógun ti ra yín ni? OPC tí ń gbàyàwó ara wọn. OPC tí ń gbógun tira wọn tí para wọn torí ipò. Mo fẹ́ di governor state mi. Mo fẹ́ di zone coordinator zone mi. Ṣé torí tí wọ́n fi dá OPC ńlẹ̀ nìyẹn? Alẹ́ ẹni tìjú àti Gani ọ̀gá yín. Let us ask ourselves a question. The Yorubas. I'm talking to the Yorubas. Tó bá ní ọgbọ́n, tó ní ìmọ̀, tó ní òye, ṣé orú ipò tó yẹ kí Yorùbá wà láwa yìí? Ṣé torí
Ògún, Ọya, Ọbàtálá, Ṣàngó, Ọ̀ṣun, Iyèméjà, name all the òrìṣà tó ń bọ nílẹ̀ Yorùbá. Ṣé torí ẹ̀ náà fi dá OPC ilẹ̀? Ṣé torí ẹ̀ náà fi dá OPC ilẹ̀? Ṣé torí ẹ̀ ní Gani fi gba Ààrẹ Ọ̀nà Kakanfò? What is the role? Let us forget. I don't want to offend my brother, Ààrẹ Almaroof. I don't want to offend him. Let us forget. Ààrẹ Ọ̀nà Kakanfò. What is the role of Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ó yẹ kó lọ máa bọ Ṣàngó káàkiri ni? Kó lọ máa bọ Ọya? Kó lọ máa lọ sójúbọ àwọn òòṣà? Kó lọ lóhun àwọn òòṣà tó ti pàtì, àwọn òòṣà tí wọn ò bọ mọ́? Ta ló sọ fún pé wọn ò bọ àwọn òòṣà? Kó jẹ́ pé ibẹ̀ láti máa rí Ààrẹ Ọ̀nà Kakanfò tí àwọn Yorùbá kan gbàgbọ́ pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa pé Ààrẹ Ọ̀nà Kakanfò ta ní lóògùn ọ̀fẹ́ o, tó dìdí tó jẹ́ pé ìdí festival láti ń bá Ààrẹ Ọ̀nà Kakanfò tí kúdẹ̀ ń pọ̀ ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́, tí kúdẹ̀ gbé ọmọ Yorùbá hánu. Ṣùgbọ́n Gani orí ẹ wá ní káwa kan mọ̀ sọ̀rọ̀, mo sọ màá tútù sọ. Ọmọ Èkìtì tó bá ṣe ń tẹ̀lé Gani ọmọ àlè ni. Ọba mẹ́ta náà pa lÉkìtì láàrin ọjọ́ márùn-ún. Ẹ mọ̀ pé Èkìtì tán mọ́ àrìnmọ́ Kwara. Tẹ́ bá gbọ́ Èkìtì local government ní Kwara state, ara àwọn tó yẹ kó wà ní Èkìtì state ni ara wa ni. Wọ́n pa ọba ẹyọ kan bẹ̀, wọ́n wọ Èkìtì, wọ́n pa méjì láàrin ọjọ́ márùn-ún. So Gani ò sọ anything lérí èdè ní. Gani ò wúkọ́ lérí èdè ní. Ó dẹ̀ lóun ní OPC káàkiri, tó bá máa wíwá ní ó lè lóun ní OPC 10 million lÉkìtì. Wọ́n dà ń pa irú Yorùbá bí ẹni pẹran. Ìwéré ilé wọ́n lé wọn jáde mẹ́, odidi pásọ̀ kan pa bí ẹni pa chicken nínú oko ní Ògbómọ̀ṣọ́. Gani did not say anything. Our brother that came from America tó ní hòtẹ́ẹ̀lì tó ṣiṣẹ́ lé, wọ́n gbowó lọ́wọ́ fámìlì wọn, wọ́n tún pa owó labí, òkú máa yẹn náà dá padà sí Amẹ́ríkà. Ẹ mọ̀ pé Yorùbá ti mí àti lùsì sọmú, ṣe rò pé àwọn fámìlì ẹ̀ àtọmọ ilé padà wálé wọn. Àìmọye ọmọ Yorùbá tó yẹ kó ti wá ṣe nǹkan rẹ̀ sílé. Ta ló fẹ́ kú? That is the purpose. Àwọn bàbá tó dá OPC lẹ̀, wọ́n ti ríran ọjọ́ ọ̀làálẹ̀ ni. Àwọn bàbá tó create OPC, that they founded the OPC, wọ́n ti rí pé ọjọ́ kan ń bọ̀ tí ògo, ẹwà, ọlá, ìyì, ẹ̀yẹ tọ́lọ́rọ̀ bá mi ṣe fún ìran Yorùbá abúlà máwọn ará bíbá ẹ̀ lójú, they will start to attack the Yorùbás. Wọ́n ti rí èrè ìdí tó fi dá OPC lẹ̀ nìyẹn, to defend the Yorùbá land, to defend the Yorùbá people. Kì í ṣe pé ká máa gbàyàwó ara wa, ká máa para wa. Kì í ṣe pé ká sọ OPC di security company kí àwọn individual wa máa gbà wá ká lọ máa ṣọ́ géètì. Ká lọ máa ṣọ́ géètì, ká lọ máa ṣọ́ géètì company, ká lọ máa ṣọ́ géètì olówó. No, that is not purpose of OPC. Gani, that is what Gani turned the OPC to private security to fi wọ́n powó. That is not the purpose that they create OPC. They create OPC to defend the Yoruba land. Tẹ́ ẹ̀ bá lè bá Gani sòdodo ọ̀rọ̀, tí Gani bá dàgbàdàgbà tó bá lọ, ẹni tó máa tún dìde lẹ́yìn àwọ̀ sí ju Gani lọ. Ikú ń bọ́ mọ́rin, ọmọ òfúnra lọ́rọ̀ àwa àti Fúlàní àti Yorùbá. Ṣùgbọ́n tí ikú bá bọ́ mọ́rin tọ́mọ bá fúnra, á tètè mọ̀nà tó máa gbà sá fún ikú tàbí tó máa kọ́ka ikú. Èyí tó bá wà kò yẹ kó bá wa. Tí Gani mo wo fídíò ìgbà tí Ìgbòho ń wọ Èkìtì. Ẹni bá mọ Èkìtì dáadáa láti Ìta Ọ̀rẹ́ làwọn ènìyàn ti lọ dúró de Ìgbòho, àwọn ọmọ Ẹ̀fọ̀n, àwọn ọmọ Òkè Mẹ̀sí, àwọn ọmọ Ìdóolé, wọ́n ti dúró sí Ìta Ọ̀rẹ́ de Ìgbòho. Full force ló bá dé Arámọkọ àtẹ̀rìò, àwọn tẹ̀rìò àtàrámọkọ tó jọyìn. Ìgèdè tí ń dé ìyìn
nígbà tó máa wọ ìgboro Adó everything ti bọ̀ ó ti ọwọ́ èèyàn ò ká mọ́. n tó yẹ ká máa ṣe fún Gani nìyẹn kán wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò fẹ́ wọ̀lú tó bá dúró déédéé ipò tó mú wá ipò tó mú dání tó bá lò. The problem that we have OPC tó ń dá fún ìjàngbara ilẹ̀ Yorùbá Gani mú dání ó sọ di nǹkan mìíràn wà lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ ń wúro wọ́n dẹ̀ ń wò ó wọ́n rẹ̀kẹ́ wọ́n ń wò ó rírẹ̀kẹ́ táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá rẹ̀kẹ́ tó wo Gani ó dẹ̀ ń kó orí burúkú bá ìran Yorùbá ó gba ohun tó dára dànù bá ìran Yorùbá. I could remember nígbà tí OPC bẹ̀rẹ̀ I could remember nígbà tí OPC jí jẹ́ ẹyọ kan tí Gani àti Onítìrí ò ti bá OPC jẹ́ tani jọ máa kó arápá níwájú ọmọ akúnyányàn tani jẹ́ ọdẹ apẹni níwájú ọdẹ apààyàn. Gani mú OPC dání number one ilé agbára tá a create for the survival of the Yorùbá land pé tí ogun bá dé tẹ́ bá ní ẹ̀yin OPC wọ́n á jáde síta. Gani mú dání he turned it to the security private security. Oyè tí let me call it 85% of Yorùbá gbàgbọ́ pé olórí ogun ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò Gani tún mú dání. Ẹ mọ̀ pé a ní problem gan. Ẹ mọ̀ pé ọ̀tá wa ní Gani. Ẹ mọ̀ pé Gani kò dúró ore síbi ire fún ìran Yorùbá. Ẹ mọ̀ pé Gani kò ro nǹkan tó dára fún ìran Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀ but torí pé kò kàn wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀ ọmọ wọn ìyàwó wọn àwọn ẹbí wọn tó lórí ọ̀fẹ́ wọ́n ti kó wọn ó di America ó di London ó di Canada ó di Europe. Ìgídà ẹyẹfọ lọ̀rọ̀ títí wọn ọ̀rọ̀ Yorùbá ò mọmú láyà wọn but we that we do not have power láti lórí ọ̀fẹ́ láti travel lọ sí Kútọ̀nù lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn lásán. Ó yẹ kí òye ó yé wa pé ọ̀tá wa ní Gani Adams. Ó yẹ kí òye ó yé wa pé wọ́n ń lo Gani against Yorùbás. Ilé agbára méjì tó ní agbára ní Gani mú dání. Ilé agbára méjì tó ní agbára that will weak the power of Yorùbá land ní Gani mú dání. That is why tó fi wá rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá ìyẹn wá dìde ọmọ tán lé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 l
èèyàn torí pé ó ní olúwa lẹ́yìn àkàndá èèyàn ọmọ tó ń ṣèpè fún lójoojúmọ́ tọ́ba mi ò kè ń sọ́dì ìrẹ́mọ lọ́wọ́ èrò ọkàn wọn ni pé Kíṣẹ́dé ó dẹni ìríra níwájú ọmọ Yorùbá kàkà bẹ́ẹ̀ yìí gba yìí sí lójú ọmọ Yorùbá ni Kíṣẹ́dé Ìgbòho dìde pé láyé àlègbà ó tún kí Gani ó tún pírẹ̀sì Gani pé ààrẹ wa ni o mo pílẹ̀ fún yín lánàá ààrẹ wa ni ẹ jẹ́ kí àwọn ààrẹ kéékèèké sì máa báṣẹ́ lọ tó bá yí àwọn ààrẹ àgbààgbà á dá sí Gani ló ń bá wí ṣùgbọ́n gbogbo iyì tí Sunday Igboho ń fún Gani kò tẹ́ Gani lọ́rùn torí pé Gani fẹ́ pa gbogbo ìran Yorùbá run ó fẹ́ gba sí àti tiẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní ẹ gbọ́ ṣé lóòótọ́ àwọn tó pe Gani lọ́mọ tápàṣẹ wọ́n jẹ̀bi ni wọ́n jẹ̀bi torí ìwà tí Gani wù ìwà ọmọ àlè ní sí ìran Yorùbá ẹni tó bá ti dúró déédéé fún ìran Yorùbá Gani máa gbógun ti ẹni kì í ṣe àwò ó gbógun ti bàbá Bọ́lá Ìgè lẹ́nu ọjọ́ mẹ́ta la gbọ́ wípé he was the à ń gbọ́ nínú ìròyìn gbà ẹ́ lọ́rùn ni pé èèyàn kan ṣí fìlà lórí bàbá ní pálásì bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣíjú adé òkò adé ó gbà mọ́ bàbá Bọ́lá Ìgè lórí wọn à ń lọ fún wa ń gbà yẹ lọ́rùn pé Gani Adams ni ṣùgbọ́n nígbà tọ́rọ̀ délẹ̀ lénìí
láfi tó wípé ìwà tẹ́ bá wù lánàá àwọn èèyàn fi pamọ́ fún yín ni tó bá tó àkókò ọ̀rọ̀ wọn á wú síta. You know that Bọ́lá Ìgè ò fọ̀rọ̀ Yorùbá ṣeré. Bọ́lá Ìgè ò fi ọ̀rọ̀ Yorùbá ṣeré. À ń wo bàbá Bọ́lá Ìgè ń gbà yẹn lọ́hùn gẹ́gẹ́ bí àrólé Awólọ́wọ̀ pé ẹni tètè bàbá yẹn bá sọ láti ìmísí Awólọ́wọ̀ ló wọnú ọkàn ẹ̀. Gani mú fìlà ó wo mọ́ lórí ó ṣí fìlà lọ́wọ́ bàbá yẹn ó wo mọ́ lórí. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá náà tún dé. Ẹ má dorí ìtàn Yorùbá kodo. Báyìí ló ṣe rí báyìí ló ṣe rí. Gani gbógun tì ó gbé àjẹ́ onígbàlẹ̀ pupa síta àti ọmọ wèrè tí ò ní bẹ́gbẹ́ pé láyé ẹ̀ torí ó ti ṣẹ̀ sí ìlera Yorùbá ó ti ṣẹ̀ sí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó ti ṣẹ̀ sọ́lọ́run tó lẹ́lẹ̀ Yorùbá dó ó ti ṣẹ̀ torí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tí Fúlàní ń talẹ̀ lójoojúmọ́. Ẹ wá wo Sunday Igboho ègé ó pé mẹ́ta àbí ó pé mẹ́ta ká mú wọn bẹ̀. Àwọn bàbá Abraham Adésọ̀yà ká mú wọn bẹ̀. Àwọn bẹ́ẹ̀ Kọ́ra Sankuti ká mú wọn bẹ̀. The Yorùbá we must wake up. Tí a bá gbára wa lọ́wọ́ Fúlàní àrọ́mọdọ́mọ wa yóò máa gbé wa ṣépè ni. Ṣé bá sọ wípé ojú àwọn bàbá wa ò là àwọn Fúlàní yóò tí fi wọ̀n wá pé mission wọn ni láti gba ilẹ̀ Yorùbá lọ́dọ̀ títí wa nígbà títí wa lásìkò títí wa ó ti wá hàn pé mission wọn ni wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá. If you fail tá a bá pàdánù ẹ̀ tá a kùnà àrọ́mọdọ́mọ wa máa gbé wa ṣépè ni. Tá a bá dẹ̀ fẹ́ kárọ́mọdọ́mọ wa gbé wa ṣépè. Every one of us must say no to the agenda tí Gani tó ní fún ìran Yorùbá. Agenda tí Gani tó ní fún ìran Yorùbá. Torí dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókèrè yìí kò gbọ́dọ̀ bẹ́ lórí Yorùbá. Wọ́n ká wa mọ́ lójoojúmọ́ náà kó àwọn ọmọ wa sọ́dọ̀ wa. Bàbá kan tó bá mi sọ̀rọ̀ lánàá ó ní gbogbo ọ̀nà làwọn Fúlàní yẹn náà ti fi wíìkì agbára àwa Yorùbá. Bàbá yẹn wá sọ̀rọ̀ yẹn mo wá rẹ́rìn lọ. Ó ní nígbà tó dá family planning lẹ̀ pé ẹ má bímọ púpọ̀ mọ́ pé tí gọ́ọ̀mẹ̀ntì tó ń gbà yẹn lọ pé ó bí jù ló bí ọmọ 4. Ó ní nígbà yẹn ni àwọn Fúlàní yẹn ṣe bẹ̀rẹ̀ sí ń bímọ lọ rẹpẹtẹ. Gbà yẹn lẹ́ máa gbọ́ pé bàbá 92 ó fẹ́ ọmọ 22 years ó dẹ̀ ti lọ́mọ bí 30 ilẹ̀ ó tún bí ọmọ lọ sí ni. Ó ní wọ́n reduce population ti tọ̀dọ̀ wa àwọn increase population tọ̀dọ̀ wọn. Mo wá rẹ́rìn mo ní bàbá Yorùbá gan ẹni tó lọ́mọ méjì gan ò tí ì yó ó ní wọ́n mọ tẹ́ ń ṣé kò wá rí bẹ́ẹ̀ lénìí. Kò sí ìlú kan tó máa dé nílẹ̀ Yorùbá tí ò ní bá Fúlàní bẹ̀ kì í dẹ̀ ṣe méjì kì í ṣe mẹ́ta mọ́. Aládé ìlú kan population màálù tó wà ń bẹ̀ ó ju population ọmọ ìlú lọ. We must very very vigilant the Yorùbás. Ẹ má jà fi ojú olóore gúgi. Ogun tí Gani gbé ti Sunday Igboho ní kó lóun yọwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Tó bá dẹ̀ ti yọwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá ta ni ó gbà wá torí ìtàn máa sọra ẹ̀ pé nígbà tí Sunday Igboho jáde síta ọmọ Yorùbá fi bí ṣú ni. Nígbà tí Sunday Igboho jáde síta Yorùbá fojú olóore gúgi ni. That is the plan tí Gani lẹ́fi rí gbogbo ètekéte tí Gani ń ta lọ́wọ́lọ́wọ́ àtàwọn ọmọ ẹ̀. Arógun sálà wọ́n kàn pera wọn ní OPC ni they have nothing. OPC tó jẹ́ pé oògùn tán ní agbára tán ní ọmọ Yorùbá náà fi ń halẹ̀ mọ́. Wọ́n lè halẹ̀ mọ́ ọ̀tá Yorùbá. Wọ́n rẹ́dì láti gba Yorùbá ṣùgbọ́n wọ́n rẹ́dì láti pa ọmọ Yorùbá. Wọ́n ò ṣetán láti dojú ìjà kọ ọ̀tá Yorùbá ṣùgbọ́n wọ́n ṣetán láti dojú ìjà kọ àwọn tó bá dìde pé wọ́n fẹ́ gba Yorùbá. Ni mo fi sọ pé ọmọ Èkìtì tó bá ìwà lẹ́yìn Gani ẹ wojú mi dáadáa ọmọ àlè nìyí. Ọmọ àlè nìyí. Gani yìí kì í ṣe ní ire fún ìran Yorùbá. Oore wo ni Gani ti ṣe fún wa. Òun ò dẹ̀ ṣe nìyẹn ní ọdún 4-3 sẹ́yìn. Ta lórí ti Gani rò tó bá jẹ́ pé ó gbé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀rù kó dẹ̀ máa kó àwọn OPC ẹ̀ jẹ́jẹ́ kó lọ máa bọ Ṣògo kó lọ máa bọ Ògún ẹ̀ dáadáa
táwọn ológun bá dẹ̀ ń wò tó ń fún Ògún ní ìwọ jẹ tó ń fún Ṣàngó ní ìwọ jẹ tó ń fún Ọbàtálá ní ìwọ jẹ tó ń fún Iyemọja ní ìwọ jẹ tó ń fún Olókun ní ìwọ jẹ tó ń fún Ọlọ́ṣà ní ìwọ jẹ tó ń fún Oòrùn ní gbogbo atẹ́gùn ní yẹ̀pẹ̀ ní gbogbo ẹ̀ ní Gani sì máa bọ́ ó dẹ̀ ń wíkì agbára wọn ni. You don't want Yorùbá people to have power tí àwọn tó dẹ̀ ní wọn tó gbàgbọ́ nínú wọn tó bá dẹ̀ gbà láàyè ṣùgbọ́n mo mọ̀ pé èmi o ní ti kìrìsìtẹ́nì o àwa ò ní Ọlọ́run ò tẹ̀ ní gbọ́ títí ẹ̀ Ọlọ́run ò lè gbọ́ Bíbélì wípé Olúwa kì í gbọ́ igbe ẹlẹ́ṣẹ̀ Olúwa ò fojú rere wo àwọn ìka ènìyàn ó ní alábùkún ni fún ẹni tó fi tọmọlàkejì ṣáájú gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe fi tọmọlàkejì ṣáájú he lose house mọ́tò ó tún lose ẹ̀mí èèyàn ó tún lose ẹ̀mí ìyá ẹ̀ because of Yorùbá síbẹ̀síbẹ̀ kò pójú ẹ̀yìn ohun tó wá ń pa Gani lẹ́kún káàkiri ni wípé kò rò pé Sunday Igboho lè padà wálé tó lè padà wọlé Yorùbá mọ́ bẹ́ẹ̀ dẹ̀ rí ọmọ ọkọ Yorùbá ni ọmọ ọkọ yóò mọ ọjọ́ ọmọ ọkọ ilẹ̀ yìí ni Sunday Igboho ni kò dẹ̀ sẹ́ni tó lè lé sí àjòjì Sunday Igboho ọmọ ọkọ ni a dẹ̀ máa lé àwọn ọmọ àlè tó ń fẹ́ kí ìran Yorùbá ó parun ẹ já kíyè sára ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹgbọ́n tí bàbá wa Wọlé Ṣóyínká sọ Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ the Fulani they are ready láti bẹ̀rẹ̀ sí àtàkì Bọ́lá Ahmed Tinubu ẹ máa rí àwẹ̀ tán gbà lọ́wọ́ ló so wọ́n lọ́wọ́ kò àwẹ̀ ti tán ẹ máa gbọ́n tó máa ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Yorùbá ẹ já jí tẹ́ ẹ bá fi ti Gani ṣe ẹ dáràn ìran yín náà fẹ́ parun o Yorùbá ẹ já jí tẹ́ ẹ bá sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò kan wà níbì kan Ààrẹ Ọ̀nà Kakanfò festival la ní kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun Ààrẹ Ọ̀nà Kakanfò tí ń píríṣì tí ń ṣe wáàsí kiri tí ń bọ Ààrẹ Ọ̀nà Kakanfò tá a ní nìyẹn o tó jẹ́ pé òòṣà ní bọ kiri kò sí ní tó kan pẹ̀lú ogun ó dẹ̀ mọ̀ pé ogun jà Yorùbá lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n kò ká torí ó mọ̀ pé òun ò lè rí jẹ́ ń bẹ̀ ó mọ̀ pé òun ò lè rówó ń bẹ̀ ibi tó ti máa rówó nìyẹn so di Yorùbás ẹni tó volunteer pé ẹjẹ́ kóra wa papọ̀ we can do it tó ń fún wa ní ọkàn ìgboyà tó ń sọ̀rọ̀ agbára sínú ayé wa tí Ọlọ́run gbé dìde láti ràn wá lọ́wọ́ tí Ọlọ́run gbé dìde láti lò gẹ́gẹ́ bí ohun èlò sí ọlá fún ìran Yorùbá tí Ọlọ́run gbé dìde bó ṣe gbé Joshua bó ṣe gbé Mose bó ṣe gbé Kílẹ́bù dìde pé Yorùbá you can do it ohun tí Fúlàní pera wọn àjẹ́bẹ̀ ẹjá dìde kágbálẹ̀ wa lọ́wọ́ wọn ó ní ẹjá tẹ̀lé o torí ẹnìkan torí ọ̀la àwọn èèyàn wa tó bá fẹ́ wálé ẹjọ́ bó la ṣe máa délùú wa tó jẹ́ pẹ̀lú míì nígbà kan irú àkókò ló máa láǹdì ní Murtala ní airport tó wà lẹ́kọ̀ọ́ ó dẹ̀ sì máa dé Ìbàdàn ó dẹ̀ sì máa dé Èkìtì ó ì máa dé Oǹdó tẹ́nìyàn bá láǹdì lóru lónìí lọ́jọ́ òní tó mọ̀ yìí á wá hòtẹ́ẹ̀lì tó máa dé sí ní o lẹ́kọ̀ọ́ lé o á wá hòtẹ́ẹ̀lì tó máa sùn mọ́jú ní o ọjọ́ kejì fún security ló máa bá dé Èkìtì o fún security ló máa bá dé Oǹdó o tàwọn tó Oǹdó tiẹ̀ tún yá ẹlòmíì á lọ gbé flight dára á ní tó bá láǹdì ní airport tó wà l'Ákúrẹ́ from Àkúrẹ́ to Èkìtì bí i 1 hour ní á wá gba express yẹn dé Ìgbàrà Odò Ìgbàrà Òkè àgbàdé Ìlàwẹ̀ Òdàdó ṣe ayé nìyẹn àwa rìn pẹ̀lú ìbẹ̀rù ìpayà ní ilẹ̀ bàbá wa ọkàn wa wà balẹ̀ ní ilẹ̀ bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ló ti kú lórí ẹ̀jẹ̀ ríru àìnífọ̀kànbalẹ̀ ìbẹ̀rù lórí ilẹ̀ bàbá wa òwe Yorùbá kan dẹ̀ sọ wípé ènìyàn wà nílé ara ẹ̀ kó fọrùn yín láyé àtijọ́ ni o ènìyàn máa fa aká àfi dá àfẹsẹ̀ dá nínú ilé ara ẹ̀ Yorùbá ẹjẹ́ lákìyè sára let us support those people that say that
the tomorrow of Yorùbá must sweet. Àwọn tó dìde tó ní ọjọ́ ọ̀la wa gbẹ́dọ̀ ládùn gbẹ́dọ̀ lóyin pé àwa lọ́lọ́run yọ̀ǹda ilẹ̀ fún adẹ̀gbẹ́dọ̀ jèrè ilẹ̀ náà. Let us support those people. Kì í ṣe ẹni tó fi wá powó, kì í ṣe àwọn tó sọ ilé agbára wa tó sọ the business empire wọn. OPC wọ́n sọ the security. Mo rí àbúrò mi kan ṣe last week ni he was one of the OPC ni mo bá kí ló ń ṣe bíbá yìí ó ní bíbá iná gbà wọn sí bíbá ló ń ti ṣiṣẹ́ kí ló ń ṣe bíbá ó lòun ò sí kí ọ bíbá yìí mo ní ayé mi o ó dẹ pé la OPC wọ́n ti sọ yìí di èlò ní sálárì ẹ̀ 30,000 naira ohun tí Gani fi wọ́n ṣe káàkiri nìyẹn. Adá OPC ńlẹ̀ to secure the Yorùbá land fún ìjàngbara àwọn bàbá yẹn ti ríran ọjọ́ ọ̀la pé ọjọ́ ń bọ̀ lólúwa wí tí àwọn ará bíbẹ̀ máa dìde ogun sí ìran Yorùbá kì í ṣe ìgbà yẹn láṣẹ máa kóra wájọ́. Gani hijack OPC it turned into another thing. Ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àkíyèsára ikú ń dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ ń dẹ́kú ẹ̀jẹ̀ àfúnra àparò tó fẹ́ jókòó lóko ó ń fúnra ó mọ̀ pé olóko ń ṣọ́ òun náà ń ṣọ́ olóko àbí àparò tó fẹ́ jókòó lóko ó ń fúnra kí ló fi fúnra ó mọ̀ pé àìtọ́ lòun fẹ́ ṣe ibi tóun ò ṣiṣẹ́ sí lòun ti fẹ́ jẹ ó ń ṣọ́ olóko náà ń ṣọ́ àparò ẹ̀jẹ̀ àjọ fúnra ká dẹ̀ ní ìkíyèsára nínú ìkíyèsára wa la fi máa mọ̀ pé Gani Adamu ọ̀tá Yorùbá ni. God bless you. Iná ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.